olórí gbogbo ọmọ ogun ilẹ̀ yorùbá ìyẹn ààrẹ abiodun gani adams ige ó mà ti sọ̀rọ̀ lórí lẹ́tà èyí tí ó kọ sí ààrẹ bọ́lá ahmed tinubu lọ́dún tó kọjá tí bàbá náà tó sì ti sọ àwọn àṣírí tó wà ní lẹ́tà náà àti ìròyìn táwọn èèyàn ń gbé kiri pé ó kórìíra tinubu nínú fi kọ lẹ́tà ọ̀hún. Ǹjẹ́ irú lẹ́tà wo ni ààrẹ Gani Adams ó kọ sí ààrẹ Bọ́lá Tinubu ètò di ariwo? Ó ní lẹ́tà tí bàbá náà tí ó kọ lórí owó ìrànwọ́ epo àti ìnira tó gba Nàìjíríà àti Tinubu yọ, èyí tí Gani Adams jẹ́ kó di mímọ̀ nínú lẹ́tà ìta gbangba tó lè bò ń pè ní open letter lọ́dún tó kọjá wípé owó ìrànwọ́ epo yún subsidy tí Tinubu yọ ó ń kó ìnira bá àwọn ọmọ Nàìjíríà àti pé bí ebi ìnira àti ọ̀hún gbogbo ṣe gba Nàìjíríà èyí tí ò ṣẹlẹ̀ nínú ìtàn ó ti lágbára kọjá sísọ tí Gani Adams sì bẹ̀ Tinubu láti tètè wá ọ̀nà àbáyọ nítorí pé ara ní aráàlú gidigidi. Ṣá o, látìgbà tí Gani Adams tó ti kọ lẹ́tà ìta gbangba ìránṣẹ́ sí Tinubu iná àwọn èèyàn náà ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀, kódà táwọn míì ń jẹ́ kó di mọ̀ yìí pé ìfẹ́ tí kò sí lọ́kàn Gani Adams sí Tinubu àti bí wọ́n ṣe gba tara wọn ló jẹ́ kó kọ lẹ́tà náà. Wọ́n ní kálẹ́ni tí Gani Adams tó gba tiẹ̀ ni ó di dandan kó pe Tinubu ní kọ̀rọ̀ tí kìí ṣe irú lẹ́tà àta gbangba bẹ́ẹ̀ ni yóò máa kọ sí i. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ Tinubu ń sọ pé àwọn ò ní ka ọ̀rọ̀ tàbí lẹ́tà tí bàbá náà bá kọ sí i nítorí pé àwọn ti mọ̀ ọ́n pé kò gba ti Tinubu àti pé kò sí nǹkan gidi kan tó lè sọ nípa Tinubu tí àwọn ń tẹ̀lé. Ṣá o, Gani Adams ti ṣàlàyé lórí lẹ́tà tó kọ yìí, bẹ́ẹ̀ ló ti jẹ́ kó di mọ̀ pé kìí ṣe pé òun kórìíra Tinubu tàbí pé bóyá kò sí ìfẹ́ lọ́kùn inú jẹ́ kó ń kọ lẹ́tà náà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ààrẹ Gani Adams ṣẹ̀ṣẹ̀ ṣe pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn Channels ni ó ti ṣàlàyé tó jẹ́ kó di mọ̀ wípé ìfẹ́ aráàlú ni òun ní tóun fi kọ lẹ́tà náà nítorí pé ẹni bá mọ nǹkan tó ń lọ nílùú yóò mọ̀ pé nǹkan lè kọjá sísọ. Ebi ń pa àwọn èèyàn, ara ní àwọn èèyàn, àwọn gbogbo sì gba ìlú. Ààrẹ Gani Adams jẹ́ kó di mọ̀ pé bí Tinubu bó ṣe tètè yọ subsidy pàápàá lọ́jọ́ àkọ́kọ́ tó gbàjọba, ó ní wàhálà ló dá sílẹ̀, ó sì kún ara nǹkan tó ń fa ìnira ibi àti ọ̀wọ́n gógó ní Nàìjíríà. Ààrẹ Gani Adams jẹ́ kó di mọ̀ pé láti ọdún tóun ti dé ilé ayé òun ò rí ààrẹ kan tó jẹ́ pé ọjọ́ tó ń gba ìjọba ìlú kéde wípé òun ti yọ subsidy pàápàá lórí epo bẹntiróòlù gẹ́gẹ́ bí Tinubu ṣe ṣe lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 èyí tó lóyìnbó ń pè ní May 29, 2023. Ṣá o, Gani Adams ti ṣàlàyé lórí lẹ́tà tó kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bẹ́ẹ̀ ló tú àṣírí ńlá nípa ọ̀rọ̀ lẹ́tà náà tó sì jẹ́ kó di mọ̀ pé kì í ṣe pé òun kórìíra Tinubu tàbí pé òun ò gbà tiẹ̀ rárá àti rárá.